Auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Adúpẹ́ fún ọlọ́run ọba àlékeọlá, ọba tí ó ń bẹ lánàá tó ń bẹ lénìí, ọba tí ó tún mọ bẹ tí ó bá di ọ̀la. Ẹ kú ilé báyìí ni àákára ilé, ẹ káàbọ̀ lákérò ọ̀nà. Tí a bá ríra ẹni tó bá tójọ́ méjì jọ́ mẹ́ta, ẹ kú àti ni àákíra ẹni. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Malam Habibullah Aríṣekọ́lá Adélékè Àkànfẹ́, ọmọ àjẹ́ ọlọ́run tí gbogbo ẹ̀yin ti mọ̀ náà ni mo tún dé lénìí. Lónìí ẹ mọ̀ pé wọ́n ní ọ̀tún ọ̀tún báyìí ní ọjọ́ yọ, lọ́tún lọ́tún báyìí náà dẹ̀ ní aṣọ àlùbọ́sà. Lónìí ọ̀tún la tún gbé dé o. Mo wà pẹ̀lú bàámi àgbà, èyí tó jẹ́ ọ̀kan nínú ògo nínú ẹ̀sìn, nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n sì ń bọ̀ tọ́lọ́run gbégbà fún lọ́wọ́ tá a wà yìí. Wọ́n ní ẹnu onípọ̀n náà láti gbọ́pọ̀n, àpèmọ́lẹ̀ ẹni báyìí láàdẹ pé tèmi dire. Báàmí, ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa, tí wọ́n ń wò wá nílé. Assalamu alaikum gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Wa alaikum salam. Orúkọ tèmi ni Abdulazeez Waliyullah tí àwọn olólùfẹ́ mi mọ̀ mí sí àfíjú àgbáyé. Allahu akbar. Alhaji wa Abdulazeez Waliyullah àfíjú. Ẹdún náà ká tìbi tí ẹ ti dánu dúró ká ti bẹ̀ wọlé. Àfíjú kí ni ó rọ̀ mọ́, àbí ẹ̀yin lẹ kàn wò pé mo fẹ́ mọ jẹ́ àfíjú? Orúkọ tí orúkọ mi kọ́ nìyẹn from beginning, Allahu akbar. but ọlá pé láti ilẹ̀ wa kì í ṣe orin Islam ni mo fi bẹ̀rẹ̀. Olórin ni yín Kì í ṣe orin Islam. ṣùgbọ́n kì í ṣe orin Islam lẹ fi bẹ̀rẹ̀. Ẹ̀sà ká máa kéwì mo fi bẹ̀rẹ̀. Allahu akbar. Gbogbo ìgbà yẹn tẹ́mi bá fẹ́ lọ stage èmi kí n wò fì, so bí kí n wọṣọ white kan kó ṣe blue sí i, mo ṣáà máa ń fẹ́ wá unique. Pé lára ìmúra tẹ́ ẹ mọ́ ń mú nígbà làwọn èèyàn fi ń wò pé ẹni yìí fínífíní ni àfíjú ọkùnrin. So gbogbo ìgbà yẹn náà máa ń pè mí láfíjú akéwì. Allahu akbar. Àfíjú akéwì náà máa ń pè yín nígbà. 2009, 2010. Allahu akbar. Kí n tó switch sórí Islam. Ìgbà tí mo wá switch sórí Islam, àwọn èèyàn wá ń yọ akéwì yẹn kó mbẹ̀. So wọ́n ń pe àfíjú. Ìgbà tọ́lọ́run wá ń tàn àwọn èèyàn wá fàgbáyé kù. Tó wá di àfíjú àgbáyé, báàmí kò ní bàjẹ́. Orúkọ náà Ọlọ́run ó jẹ́ kí ó káàkiri àgbáláyé. Ìbálẹ́jọ́ burúkú kò ní kan orúkọ náà. Báàmí, tí wọ́n bá ní ká mọ̀ ká ní ení, èjì, ẹ̀ta, ó ti tó bí ìgbà wo àti ojú ọ̀nà akéwì àti ojú ọ̀nà Islam, pé ẹ bẹ̀rẹ̀ orin Islam, ó ti tó bí ìgbà wo? Tàbá ní ká ṣí méjì pọ̀, ó ti jẹ́ 16 years lọ́dún ìgbà. Allahu akbar. 16 years. Ọmọ ìgbà náà gan ti lọlé ọkọ, lẹ ti wà lójú ọ̀nà yìí. Kò ní bàjẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run ò ní jẹ́ kí Ọlọ́run kò ní ṣe ní ọ̀fọ̀ tí ó ṣẹ̀ wá. Kí a má bàa dé náà pẹ̀lú àfíjú olórin àgbáyé. Kí ni àwọn nǹkan tí ó rọ̀ mọ́ orin? Tí wọ́n máa sọ pé orin, kí la lè pe orin? Orin jẹ́ ọ̀nà kan tí èèyàn fi máa ń pass message sáyé, tí ó wá jẹ́ àgbọ́túngbọ́. Ọ̀nà pọ̀ téèyàn lè fi báyé sọ̀rọ̀, but nínú ọ̀nà téèyàn lè fi báyé sọ̀rọ̀ tí wọ́n sì tó jẹ́ pé lọ́dún mẹ́wàá sísìn ọ̀rọ̀ yẹn ò ní tán ńlẹ̀. Tí ó wà ní record tó jẹ́ pé àti for now and then future purpose, orin jẹ́ ìkan lára nǹkan tá a lè lò. Kódà orin fún olórin tó bá jó lórin wáàsí tó bá mú ọgbọ́n wá, téèyàn bá forin ṣe wáàsí, ó máa ń pẹ́ ńlẹ̀ ju kéèyàn fọ̀rọ̀ ṣe wáàsí. Tá a bá lo orin fún wáàsí, í máa ń pẹ́ ńlẹ̀ ju ká fi ọ̀rọ̀ ṣe wáàsí lọ. Allahu akbar. Lọ́nà wo? Bó ló ti jẹ́? Tó bá ṣe pé ọ̀rọ̀ bá kọ̀rọ̀, òun láyé tó lọ máa ń gé kílìpù nínú wáàsí téèyàn bá ti ṣe sẹ́yìn. But orin tó bá jẹ́ orin wáàsí, gbogbo ìgbà táyé bá ń gbọ́, níwọ̀n tuntun létí wọn. Tí ògo bá ti kan wáàsí téèyàn fi ọ̀rọ̀ sọ, ayé ò ní lọ mú wá. Ṣùgbọ́n orin téèyàn bá fi ṣe wáàsí, ayé ò mọ gbọ́ lágbọ́, yóò mọ tuntun létí ayé ni. Allahu akbar. Báàmí ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run ní jí ó bàjẹ́. Tí a bá ní ká wò ó pẹ̀lú ọdún tí ẹ dákọ pé ẹ ti wà lójú ọ̀nà yìí, tá a bá ní ká wò ó ní kò sí ní ọjọ́ mọ́lẹ̀gbàgbé ó wà pé ọjọ́ yìí mo máàkì ẹ̀. Ǹjẹ́ a rí ọjọ́ mọ́lẹ̀gbàgbé pé ọjọ́ yìí lóòótọ́ o, kì í ṣe gbogbo nǹkan ní nǹkan mọ̀ ọdún, ṣùgbọ́n ọjọ́ yìí ìlè gbàgbé?
ṣe rí tẹ́ bá ní kẹ́ sọ ká sọ̀rọ̀ challenges mo ò ní dákẹ́ tílẹ̀ máa fi mọ́. Because gbogbo ẹni tó bá fẹ́ ga ó gbọ́dọ̀ lọ́jọ́ ẹkún. Gbogbo ẹni tó fẹ́ ga ó gbọ́dọ̀ ní ọjọ́ ẹkún. Bẹ́ẹ̀ni. Allahu Akbar. Ayé lè má rí gbà tó ń sọkún yẹn kí èrè dé kan máa bínú. Kò sẹ́ni tó ga tí ò ní rí tọkọ. Kò sẹ́ni tó ga tí ò ní rí wí. Ayé ò sì ní rí ọjọ́ ẹkún. Ó di ọjọ́ tí oore bá dé káyé tó rí yàn. Because wọ́n máa ń rí ọjọ́ ẹkún yẹn bí n tó normal. Because challenges, everybody no face challenges one or two. So tí wọ́n bá face tọ̀dọ̀ ẹ wà lójú ọ̀nà tọ̀dọ̀ ẹ nìyẹn tó bá ti sú ẹ kó fẹ́ face challenges wọn á jẹ́ kó fẹ́ ga mọ́ nìyẹn. Bó ṣe ń fèsì tiẹ̀ lẹ́lòmíì náà ń fèsì tiẹ̀. Ọjọ́ tí wọ́n bá ní tiẹ̀ ti sú ẹ á jẹ́ pé o ti lose hope. O fẹ́ ga mọ́nù. Allahu Akbar. Ọjọ́ ìbànújẹ́ máa wá because Ọlọ́run náà ti sọ pé ìjọ́ ìdùnnú máa wá fún yín. Ọjọ́ ìbànújẹ́ máa wá. Ìgbọ̀dá máa wá. Ìgbẹ̀rín máa wá. Pé nínú ìnira ìdẹ̀kùn máa wá fàyín náà máa lè yusiro Allahu Akbar. Ẹ ṣé mo dúpẹ́. Tàbá wá ní ká mọ̀ ká ní ní èjì bá a sọ pé ọjọ́ challenges pọ̀ yìí náà yóò lọ́jọ́ kan tá a sọ pé lójú ọ̀nà tí mo wà alhamdulillah. Ọjọ́ ẹ̀rín náà pọ̀ o. Tí o ṣe ká ọjọ́ ẹ̀rín pọ̀. Allahu Akbar. Ọjọ́ ẹ̀rín pọ̀. Ọjọ́ táyé dùn wá nínú ọjọ́ táwọn òbí tẹ́wọ́ gba iṣẹ́ ìlọ́wọ́ mi. Wà lọ́jọ́ tí inú mi dùn jù. Allahu Akbar. Lọ́jọ́ táwọn òbí ẹ̀ ń dọ́sí pé a fọwọ́ sí i. Ọjọ́ tí inú mi dùn jù. Tí ń túmọ̀ sí pé èyí tẹ́ ẹ ṣe ìkíde pé ẹ ṣe kọ̀ lọ̀rọ̀ sí sáwọn òbí kìí pé àwọn òbí sọ pé àwọn ò fọwọ́ sí ẹ̀ ń ṣe. Níbẹ̀rẹ̀ wọn ò fọwọ́ sí. Allahu Akbar. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń ṣe KZ tàbí ń gbọ́ tí ẹ náà rí pé kíní ti ń dùn. Effort mi ló prove me right lọ́dọ̀ ọ̀nà ni. Ìgbìyànjú yín lórí iṣẹ́ yẹn òun ló jẹ́ kí wọ́n gbà á tọwọ́ tẹsẹ̀. Ìgbà tán dẹ̀ tẹ́wọ́ gbà á kíní yẹn ń gbéra ń ṣe ń jáde títí dòní. Pé fọlọ́n kọ́ ló mú padà lẹ́yìn. Allahu Akbar. Kó tó di pé ń béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan kó tó di pé ẹ bá kọrin fún àwọn èèyàn torí ó yẹ ká gbọ́ ohun àdídùn yín kó tó di pé a mọ̀ lọ. Kí ni àmọ̀ràn tẹ́ ẹ fẹ́ gba àwọn olórin tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ àbí àwọn tán tiẹ̀ ti hàn gan àwọn tán ti hàn gan ṣé mọ̀ pé ẹni tó ti gáǹgbà mi kò ní rí i pé bóyá pé òun ṣàṣìṣe àwọn kan mọ̀ pé ogun tóun bá ṣe ó nọ́mà kí ni ọ̀rọ̀ gbìyànjú ọ̀rọ̀ ìyànjú tẹ́ fẹ́ fún àwọn olórin. Méjì náà ni. Allahu Akbar. Sọ̀rọ̀ ẹni tó ti ga. Gbogbo ẹni tó bá ga láyé yìí ẹni tí ò tí ga ló gbọ́dọ̀ bẹ̀rù. Gbogbo ẹni tó ti ga kó lọ bẹ̀rù ẹni tí ò tí ga. Because ilẹ̀ tí a ti kọ́ ó ṣàgbálẹ̀ tó ti parí. Allahu Akbar. Àmọ́ nǹkan tó máa wù lórí ilẹ̀ tí wọ́n ti kọ́ lọ́la. So gbogbo ẹni tó bá wà nípò gíga kó ṣe mẹ̀dọ̀. Mo kọ́ nínú nǹkan recently tí mo ní má pa láìní lóníranù. Ọ̀pọ̀ ń gbìyànjú kọ́lọ́hún jẹ́ oyọ. Allah. Àwọn tó wá pin lánàá bí pa onílà wọ́n ti rí wá ní èlé. Wọ́n sábà mọ Allahu Akbar. Ó dẹ̀ pé èmi náà gbóòlù. Allah. Alólo ẹni tinú ẹ̀ ń dùn. Bí pé ní ọ̀la ní ọwọ́ ẹ̀ ló wà. Allah Akbar. Bóyá ọgbọ́n kan ló ní tó ń fi lọ́kàn balẹ̀. Sọ́ba tó lè fi ní dára tí ó lè rò. Ó pa àwọn kan ní ẹ̀rín ìyẹn ní òwúrọ̀. Kó tó dà ṣálẹ̀ tí ẹ̀rín dẹ́kun fún wọn. Allah. Láyé social media tí nǹkan lè yípo. Ìṣẹ́jú kan sí kejì ni wọ́n ń ṣe gbéraga. Allah. Wo tó bá ń lo ẹni kó mọ́ sàsùn pé o bó níyànjú òdúró òun náà á ga. Allahu Akbar. Ẹ wo mẹ́sẹ̀gì nínú orin yẹn bó ṣe pọ̀ tó ẹni tó ti ga lónìí kó lọ bẹ̀rù ẹni tí ò tí ì ga. Allahu Akbar. So ẹni tó náà bá ń bọ̀ wá advice mi fún gbogbo àwa tá à ń bọ̀ ẹ jẹ́ ń ṣí mi pọ̀ mọ́ wọn. Because mi ò tí ì débi tí mo lọ àtọ̀. Mo ti gbé ẹsẹ̀ kan lọ. Allahu Akbar. Ẹ sì débẹ̀ láyọ̀ àjọ débẹ̀ láyọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹni tó bá fẹ́ ga láyé kò gbọ́dọ̀ máa rí ẹni tó ń oppress bí àdánwò. Gbogbo ẹni tó fẹ́ ga kò gbọ́dọ̀ máa wu àwọn tó ń oppress ẹ̀ bí àdánwò. Because ó máa weak ẹ̀. Kò ní jẹ́ ó concentrate lórí nǹkan tó fẹ́ ṣe. So gbogbo ẹni tó bá ti wá kàn rí bí obstacle. Pé distraction ni ó kàn normal thing. Ọmọ ṣayé ẹ lọ. Allahu Akbar. Because tí o bá gba challenge yẹn láàyè láti overcome ẹ kò ní jẹ́ kó débi tó ń lọ. Mo sọ náà nínú iṣẹ́ àfáà kan tó feature mi recently.
wọ́n ní ó dẹ̀ má ti iná bọ́lé nítorí eku. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ló ń yà dá sí. Allah. Má ṣayé ẹ lọ máa ojú wọn. Àwọn arítẹnumọ́ wí ò ní lára. Allah. Bẹ́ẹ̀ ń tán bò mọ́ra ojú tìrẹ lọ tó bá rí wọn tán. Àfiwé ayé ó dàbí ìwé ìtàn odidi tí ìbànújẹ́ pẹ̀lú ìdùnnú kún inú rẹ̀. Allah akbar. Bí ìdùnnú wà tí ìbànújẹ́ ó sí ìwé ò tí kún. Ló ṣe jẹ́ pé ti ibi tire ládàlẹ́ ayé. Allah akbar. Má ronú òdì àkókò lọ lórí ẹ̀dá kankan. Àmì èèyàn látàn tá ò bá sí mọ́ ìgbà ò ní dúró. Ìwọ ni ó pàṣẹ fún ìṣesí rẹ kó ṣe ohun tó tọ́. Allah. Kí ẹ̀mí ẹ má dárí rẹ síbi tí ó tọ́. Ìwọ ló láyé fi ohun tó fẹ́ o. Ọ̀rẹ́ mi kó tó di pẹ̀lú mi aṣọ ẹ̀dẹ̀rú. Ṣé mọ̀ pé aṣọ ló ń bà àṣírí o? Wallahi. Kò sẹ́dá tí ò ní tó rán. Allah. Láyé ń bí bó ní tiẹ̀ pọ̀ bórẹ́ lómìíràn wà tún dúpẹ́ o. Bí mi ò ní táṣírí òtú mi ò ní ronú. Allahu akbar. Tíyìn ò bá ní tí àṣírí yìí ò sì tú èèyàn gbọ́dọ̀ ronú lé lórí. Allahu akbar. Ó sì dàbí pé kẹ́ mọ́ dákẹ́ lórí orin. Ẹ ṣé mo dúpẹ́. Kó tó di pé orin tẹ́ àti ẹ̀lẹ́ kọ̀ fún wa náà ẹ tó ti ń fi orin sọ ọ̀rọ̀. Pàápàá jùlọ ẹ bá kọrin fún gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ yín àtàwọn tó ń wò wá àtàwọn tó jẹ́ olólùfẹ́ ìkànnì yìí. Ṣùgbọ́n ká tó lọ wọ́n láìsí ńbẹ̀ ni àìbá wọn dá sí. Ọ̀rọ̀ Nàìjíríà kí lẹ rí sí? Ṣé kò sí òpó mọ́ mi àbí tá a la sí? Ẹgbẹ́ mo ti sọ síwájú náà gbogbo ẹni tó bá ti ń ṣẹ̀ mí gbọ́dọ̀ mọ̀ pé òpó wà. Gbogbo ẹni tó bá ti ń ṣẹ̀ mí. A gbọ́dọ̀ ní òpó sì wà fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Àti báyìí sọ pé lòlẹ̀ iná àwọn èèyàn ń gbé nǹkan rere ṣe. Bá a ti sọ pé kó lé àwọn kan náà sì tún soríire náà. Èèyàn lè ṣe tẹ́mi máa bẹ lọ́ọ̀nì pé tó bá ń le ọlọ́mọdé ò lè mọ́. Tó bá ti ń le tó ń le ọlọ́mọdé ò lè mọ́ gbogbo wa. Àdúrà tá a mọ̀ tí nǹkan bá wọn ká lè máa rówó rà. Àmín ya Allah. Ọlọ́run ní jẹ́ kó lè mọ́ yín kò ní lè má wa náà. Kó tó di pé ẹ bá ṣe àdúrà ní ráńpẹ́ fún àwọn tó ń gbọ́ wa. Orin wo lẹ wò pé ẹ fẹ́ fi sọrí èyí tá à ń ṣe? Ẹ mọ̀ pé nísìnyí báyìí unexpected ló bá yín. Orin wo lẹ fẹ́ fi sọrí wa pé ẹ kọrin fún wa? Torí gbogbo dẹ́yìn sọ látàárọ̀ ẹ forin ṣe ọ̀rọ̀ ni wẹ̀mí ṣe wá sí i. Èyí dẹ́yìn sì dẹ́yìn àfikún. Ẹ wà sọ ọmọ Ajé Ọlọ́run channel. So orin wo ni ẹ bá fi kọ tó jẹ́ orin tẹ́ ẹ kọ fún àwọn tó ń gbọ́ àwọn tí wọ́n ń wò wá? Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa bá wa wo channel yìí Ọmọ Ajé Ọlọ́run ni ètò wọn ó máa mú làákàyè wá wọn kì í ṣe ohun tí ò bọ́ ọpọlọ mu ọ̀rọ̀ Ọlọ́run náà máa ń sọ fáráyé o ẹ̀yin tẹ́ ń fẹ́ wa ẹ máa bá wa wò wọ́n ojú tẹ́ fi ń wo wọn ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wọn ò ní dì gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o ìbànújẹ́ oníkànnì lọ́lá oníṣẹ́ ńlá Ọmọ Ajé Ọlọ́run channel ni ẹ máa gbọ́ Ọmọ Ajé Ọlọ́run channel ni ẹ máa gbọ́. Kò ní bàjẹ́ fi ń bá mi àfijú pẹ̀lú ògo Ọlọ́run ibi tẹ́ ẹ lọ Ọlọ́run mú débẹ̀ láyọ̀ àti àlàáfíà tógo náà bá dé Ọlọ́run níjà fi ń ṣàwátì ìyákìlá làwàlá kò wá ta wọ́n ní kì í dùn pọ̀ o ṣókí báyìí ní ọbẹ̀ ògì ẹ bá a ṣàdúrà torí a mọ̀ pé àfa àgbà nínú olórin àfa àgbà lẹ́yìn náà ẹ bá a ṣàdúrà fún gbogbo àwọn tó ń bọ̀ wá. Ọlọ́run síjú àánú ẹ wò wá. Àmín. Ọba tó dá wa jọ. Àmín. Má torí ayé wa bọ̀rùn àwa jẹ́ fún wa Ọlọ́run síjú àánú ẹ wò wá. Ọba tó dá wa jọ. Má torí ayé wa bọ̀rùn wa jẹ́ fún wa. Ọlọ́run aláwọ̀ ìní. Àmín. Àṣẹ àlùkà khairan. Àmín. Ọlọ́run fi dúníyà. Àmín. Wálé òkúrọ̀. Àmín. Wálé bárakàtì. Àmín. Ní kúnlẹ̀ àti ìwàtì. Àmín. Ọba Ọlọ́run jọ̀wọ́. Àmín. Mo tẹ́wọ́ mo béèrè. Àmín. Orí ayé pẹ́ lọ́run. Àmín. Àtàlùbáríkà tó pọ̀. Àmín. Lórí ìdáwọ̀ lé wa. Àmín. Jù síjú àánú rẹ̀ wò wá. Ọba tó dá wa jọ̀wọ́. Má torí ayé wa bọ̀rùn wa jẹ́ fún wa. Àmín ya Allah. La hawla wala quwwata. Wọ́n ní tí agbé bá ṣe tán yóò rèlú dáró tí àlùkò bá ṣe tán yóò rèlú kòsùn ǹjẹ́ lékelèké wa ti ṣe tán lónìí àfẹ́ lọ kẹfún èmi ọmọ yín ọ̀rẹ́ yín Mallam Habib-Allah Aríṣekọ́lá Adélékè Àkànfẹ́ lónìí lẹ́ ń gbọ́ pẹ̀lú bàámi àgbà Alhaji wa Abdulazeez Waliyullah àfijù àgbáyé
olórin àgbáyé afẹ́jú ti àánú ògo ìbọ̀lọ́ tó ti dògo Nàìjíríà tí wàá di ògo àgbáyé inshallah la hawla wala quwwata illa billahi al-ali al-azim mashallah. Assalamu alaikum. Wa alaikum salam. Ẹ ṣé àdúgbò.